olórin Dáfídì nínú Sáàmù orí ìkọkẹrìndínlógún kó bá wo ẹsẹ̀ kẹfà lébẹ̀. Bí okùn títa yọ bọ́ sọ̀dọ̀ mi níbi àyèyẹ. Èyí ni pé ọ̀rọ̀ ayé o ibi àyèyẹ lè kọ sí mi. Sáàmù líwíbà gẹ́gẹ́ bí ọ̀nìkan wọ́n gbọ́dọ̀ ṣàwárí ibi kò okùn títa nì kó ti kọ̀dí sí ọ̀dọ̀ rẹ. Èyí túmọ̀ sí pé okùn nìkan ṣe ọlọ́bọ̀rọ̀ ṣá débi pé wíwá yóò rí tẹ̀rẹ̀ ṣe lébẹ̀. Ṣùgbọ́n ibi kò okùn títa bá ti yà ọ̀nà ríbi di umú àrẹ̀ àfa ire òdòdó ayọ̀ òtẹ̀síwájú ìgbéga kété ohun kò nílò nínú ayé abẹ̀sẹ̀ afá sí ọ̀dọ̀ rẹ̀. Púpọ̀ ayẹyẹ kọlọ́run gbé ìhàn ọmọ rẹ̀ sí ìbẹ̀lẹ̀ yìí ni o olólórí nìyí ó títí yí okùn títa yóò bọ́ sọ̀dọ̀ níbi ayẹyẹ òun jogún rere tí wọn náà yóò wí bá lónìí òun jogún rere àbí wẹ̀ lọ́ra ara kẹ̀ kábàámọ̀ wí orílẹ̀-èdè ibi kan bí ọ sí wẹ́ ẹ ṣọ́ra rẹ̀ níbikíbi kọ́ bá alágbáyé wọ́n bá jẹ́ lọ ẹtọ́ lọ ti ṣàrìbá pàdé rere kọ́ gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ kétékété ti yí padà o bẹ́ẹ̀lì wí kété wọn àtijọ́ bí ègún bí ìrora ọni pín bí ò bá ara ọni dárò bí o pé àìrìlérètí ìkéde wọn àtijọ́ àtẹ̀ṣẹ̀ àtòdálẹ́bí ẹ̀ṣẹ̀ bí wọ́n ti kọjá lọ kó wá kíyèsí bá o ìkété pátá o ẹ̀ rẹ̀ dá titun bẹ́ẹ̀ gbọ́dọ̀ gba ọ̀dàlágara láàyè bẹ́ẹ̀ gbọ́dọ̀ gba ìjákulẹ̀ torí pé Ọlọ́run ó jó lóore ọ̀fẹ́ sí ọ kó o bá ti ní Jésù bá a nì ó yẹ kó dáwé ọ̀dùnnú kó ayọ̀ nítorí kẹ́ okùn títa dáradára ó ti bọ́ sọ́ rẹ gbogbo àkọ́ rẹ tẹ èkú dání tẹrẹ òun ní tayọ̀ kó o bá dẹ̀ òun náà lọ tọ́ wàá rí i pé ipò á nì àwùjọ àbí àdúgbò kan bára rẹ nì tẹ̀rẹ́ ti dára ju ti ọmọ olùmúrìn ó yẹ kó o mọ oore Ọlọ́run fún ẹ̀bùn òfẹ́ ẹ ṣe kó o mú ara rẹ aṣàkàwé ọmọnìkejì wí kó o kàn ní í ṣe iye o kàn ní í ṣe olórin Dáfídì wíwá yóò okùn títa dáradára ó bọ́ sọ̀dọ̀ mi níbi ayẹyẹ èmi gẹ́gẹ́ bí ọ̀nìkan o tí mo ní ogún rere tí ìwọ náà lógún rere tí wọ́n láyọ̀ lórí ohun kété kan Ọlọ́run ti ṣe nínú ayé rẹ ṣírò òbùkún rẹ ọ̀rọ̀ nìkan lọ kẹ́ẹ̀sì jíjẹ ká mú jẹ ọ̀dẹ̀rọ̀ nìkan lé jíjẹ kẹ́ẹ̀sọ́ ká mú gbé ṣe ẹ̀rùn rẹ̀ gbàmúrìn ọ̀yàn yóò lórí kórì òun fẹ̀rẹ̀ gẹ̀jẹ̀gẹ̀ ṣùgbọ́n kẹ́ẹ̀mọ nífìlà ká mú dé olùmúrìn kọ́ bá dẹ̀ rí fìlà ọ̀rẹ́ ilé dán yìnrìn ṣùgbọ́n èso rí ká mú dé ohun òdùnnú ohun ayọ̀ ohun kàn kí ni kú oríire sí ni pé kọ́ọ̀nì ọba ti di àtúnbí ọ̀dọ́mọlẹ́yìn Jésù Kristi kàn pààrọ̀ orúkọ rẹ̀ kúrò ní ìwé ẹ̀ṣẹ̀ sínú ìwé ìyè okùn títa dáradára ó ti bọ́ sí ẹ̀hà àtọ́nìmì wọ́n ti gbọ́kọ̀ ure Jésù ti gbọ́kọ̀ ure ó ti gbé kó àrìmọ́ falẹ̀ ohun ayẹyẹ afa sínú ayé rẹ̀ kétékété kò nílò láyé láti ṣe àlùyọ òun lọ kọ́kọ́ Ọlọ́run gbélé Ọlọ́run wàá mú fa eré ayẹyẹ wàá mú fa sí ọ̀dọ̀ ọ̀rà rẹ̀ owó ọgán gẹ́gẹ́ bí ọ̀nìkan wọ́n kò tó dẹ́dẹ́ láǹfààní ju èèyàn ọmọ odò múrìn ni torí torí Ọlọ́run fúnra rẹ̀ òun ni ogún rẹ̀ Ọlọ́run fúnra rẹ̀ dẹ̀ ní ọrẹwà ayékáyé kan Ọlọ́run bá ti yí ọ̀nì ìṣoríire ayé rẹ̀ lọ ọ̀nì ayẹyẹ gbogbo àkànjọ kàn fẹ́ ṣe òdájọ́ kàn yan nínú adájọ́ èyí àbí adájọ́ ẹ̀tọ́ ṣùgbọ́n òdájọ́ ọ̀tọ̀ Ọlọ́run àtọ̀ ọ̀nà kan Ọlọ́run àgbáyé ọ̀nìyàn gbà ó jẹ́ ọ̀nà àánú kéèsì tẹ̀rẹ̀ Ọlọ́run léyà ọkọ̀ dẹ̀ dá lé yìí ni
mo kí ọkùnrin torí pé o ṣoríire wọlé lọ́ọ̀kì wéèrí bá àánú lè yí ọ ká gbé tí o gbà kí ìrìn hàn kẹ́ bá ráhùn wá kan rí pé ọlọ́run kan dédé ṣùyanu ni ó ṣe kù ọ́ torí pé okùn títa ọ bọ́ sọ̀dọ̀ rẹ níbi ayẹyẹ òṣòríire ó yẹ kó a yin lọ́run lójoojúmọ́ ni o fún àǹfààní kan ní wí ọmọ ọlọ́run lọ ẹ̀ mọ̀ yin alárìímóríré o torí pé o ní ògùn rere ojú orúkọ mi ọmọ àbálábí tán kó tí omi ó kì í ṣẹ̀ṣẹ̀ ràgó torí pé okùn títa rere kọ́ ṣayẹyẹ ọ bọ́ sọ̀dọ̀ mi níbi ayẹyẹ kọjá kó jogún rere ire o.